ó ṣògùn o kó ẹran ó ṣògùn o kó ẹran ó ṣògùn àrò. ẹran ó kú ìjàdí ọ wàlé. Bàbá ọdẹ Yes sir. ó kọ yín ti jẹ. Ó kọ mi Kẹ́hìndé Awótọ́nà. Ní ilé wo? Ọmọlé Akínínú nílùú Ọ̀yọ́. Nílùú Ọ̀yọ́. Lẹ́gbẹ̀ẹ́ Sàngà. Ìbà tá a lọ ga yín nídìí iṣẹ́ ọdẹ yìí. Níbi iṣẹ́ ọdẹ yìí. Bẹ́ẹ̀ni. Ńlọ́gà torí wípé tí òjì ńlọ́gà bàbá tó bí mi babaláwo ni. Bàbá tó bí ìyá mi ńlọ́dẹ babaláwo bàbá tèmi. Ta ló wá kọ́ yín lọ́dẹ? Ṣé rí nígbà náà tá a bá ti dàgbà náà lẹ́yìn bàbá tó bí wa ó gbébọn fún wa òun kálukú lọ ṣèbọn á máa ta láti kékeré ni mo ti ń yìnbọn. Ẹ kàn gbébọn ni. Láti kékeré mo ti ń yìnbọn bàbá tó bí ìyá mi ọdẹ ni. Ọ̀dà nígbà tẹ wá lọ tẹ gbébọn kí lẹ kọ́kọ́ fìbọn pa láyé. Tí mo kọ́kọ́ fìbọn pa láyé. Bẹ́ẹ̀ni. Àparò mo kọ́kọ́ pa. Àparò. Bẹ́ẹ̀ni. Bó lẹ wá ṣàparò? Mo jẹ ni. Ẹ̀yin nìkan dá jẹ. Mo sì jẹ àtàwọn ọmọ mi àti ìyàwó mi. Ẹ dá àparò ṣe jẹ. A ṣe o. Ẹ fún ìyà jẹ. Àwọn mọ̀lẹ́bí wa náà la jẹ àparò yìí ṣẹran tó tóbi. Nígbà tẹ wá dọdẹ gan-an ẹ ti dọdẹ ní sànsàn bó wá nírìn àjò ọdẹ yín láti gbà náà tí wá dìsìn ìrìn àjò ọdẹ yín. Ṣé rí ìrìn àjò ọdẹ mi a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó bí ìyá mi. Ìbà. Mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Ìbà. Torí pé bàbá tó bí ìyá mi ìní Akínlábí Ṣẹ̀kẹ̀rẹ̀ Ògùn. Torí pé nígbà tí fi ń bẹ láyé òun nìkan ní sọ gbogbo ìlú Ọ̀yọ́ yìí ní sì ń sọ sẹ́yìn. Tó bá dúró ń sẹ́yìn báyìí tọ́dẹ olè bá sì fẹ́ jà lọ́yọ̀ wọ́n ò jọ dúró tira wọn ni. Bàbá yín nù. Bàbá tó bí ìyá mi nù. Ìyá mi nìkan náà ló sì bí lọ́mọ. Ìyá tó bí ìyá mi òun nìkan náà wọ́n bí lọ́mọ. Bàbá tó bí ìyá mi òun nìkan náà wọ́n bí lọ́mọ. Ẹyọ kọ̀ọ̀kan lẹ mọ́ bí ní fámìlì yín ni. Ẹyọ kọ̀ọ̀kan wọ́n bí. Mélòó lẹ́yìn wá bí? Alihamudulilayi 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 Ọlọ́run ti ṣe tiẹ̀. Ẹ̀yin falẹ̀ yá ni. Ọlọ́run ti ṣe tiẹ̀ o. Náà ti ṣe tiẹ̀ o. Àmọ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́mọdé àkànbànújẹ́ mi. Nínú kòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde. Bẹ́ẹ̀ni. Bó o wá nírìn àjò ọdẹ yín. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a dúpẹ́ gidi lórí wípé níjọ́ kan tá a lọ ọ̀gbẹ́. Ìbà. Bàbá tó dìde yìí ọmọ jẹ́rìí mi. Torí pé àwọn ni àṣìláàgùn mẹ́wàá alẹ́ Adérẹ̀pọ̀. Wọ́n wá sọ fún wọn mo dá ọkọ̀ dúró mi mo sì wakọ̀ ọjọ́ náà. Mo ní gbogbo mọ́láwà mẹ́rin là ń lọ ọ̀gbẹ́ yìí o. Ní bẹ́ẹ̀ ni mọ́láwà mẹ́rẹ̀ẹ̀rin tá à ń lọ ẹjọ́ ń kálukú gbébọn lọ́wọ́ kó ń kálukú gbé dání etí ẹ̀. Mo nítorí pààrà àwọn olè. Lójú ọ̀nà o. Lójú ọ̀nà lónìí. Àwọn ní irọ́ ni sá. Wọ́n lọ́dà àbáfọ̀. Ilẹ̀ bá gbébọn. Wọ́n ní bí ìbọn tiẹ̀ nù lọ́wọ́ rẹ̀ mo ní ń bẹ lọ́wọ́ mi. Wọ́n lọ́kàn náà ti tó. Bá lọ́dà àbáfọ̀ mọ́. Àbá ń lọ. Nígbà tá a dẹ̀gbẹ́ apá láti ẹ̀pà àpọ̀ ìyá bíi mẹ́ta kan àbá ń bọ̀ àlè. Nígbà tèmi dénú oko mi mo ní máa dúró lóko. Mo ní mo ti dóko ti pẹ́ máa dúró lónìí ilé ò sì tí ì mọ́ aago 5 kù díẹ̀ ni bá bọ́ lẹ́nu oko mo bá sùn. Nígbà mo tají ni n bá fọ́ ọmọ mo bá rìn kú. Àwọn ti lọ. Àwọn ti wálé. Wọ́n ti wálé. Mo wá ń sọ fún wọn. Ṣé ilé ò jìnnà mọ́? Ilé ò jìnnà mọ́. Mo wá ń sọ fún wọn mo ní ẹ má gba títì lọ lé o. Wọ́n ní kí ló dé? Mo ní ẹ lọ gbọ́nà ọba náà ń kó kẹ ẹ lọ jásẹ̀lẹ̀
mọ̀lẹ́rà àwọn olè wọ́n ní aláwọ̀ ọkọ̀ táwọn gbé lọ́wọ́ ọkọ̀ tuntun ni àwọn olè lánú igbó. Ọkọ̀ méjì lẹ gbé lọ gbẹ́. ọkọ̀ kan ni. ẹ̀yin yà. èmi yà sọ̀kalẹ̀. ẹ fún wọn kọ́kọ́rọ́ mọ́tò. èmi ọ̀ máa wọkọ̀ bọ̀ ní. kí wọ́n máa gbé mọ́tò lọ. wọ́n máa gbé mọ́tò lọ. bá a yá làbá fọ mọ́ wọ́n bá lọ. nígbà tí mi jí bàbá ní kí n rin kó mi kí wọ́n bá rin kó lọ. nígbà mo wá ń darí bọ̀ wọ́n á rọ́kùnrin kan lọ́ bá ń kí mi wípé bàbá ẹ̀ lẹ́ o mo ní ẹ̀ lẹ́ o. ó ní ṣé ẹ̀yin ọ̀bá wọn dẹ̀gbẹ́ lálẹ́ àná ni. mo ní mo wá. ó ní ìgbẹ́tẹ̀ ẹdẹ ó ní àwọn olè ti dá àwọn ọlọ́kọ̀ lọ́nà. mo ní ọ̀dá wọn lọ́nà wọn ni hàn mo ní ṣé wọn ò pa wọ́n wọn ni wọn ò pa wọ́n. wọ́n ní kémi náà mọ̀ pẹ́ mọ́ o mo bá lọ́dà mo bá sí mo bá bọ̀ àlé. nígbà tí ń délé mo kọ́kọ́ lọ ọ̀dọ̀ wọn mo rí wọn ọlọ́run pé wọ́n pa wọ́n. àbá fọ mo ní bí mo sọ fún yín ẹnu ni ọ̀ka yín mo ti sọ fún yín wípé ẹrù lè. mo lè rí wọn abẹ́ẹ̀ rí wọn láwọn rí ó lè tòótọ́. wọ́n ní àwọn ọ̀ka kún bá lọ́dà mi ọ̀bá fọ́ ọmọ láfi ń balẹ̀ ayé bọ̀. nígbà tó tún wá yá ibi oko tí wọ́n já mi síhùn èmi nìkan máa sun ọjọ́ márùn-ún ní oko tí wọn ò ní mọ̀ lábàá pé mo sun ní oko. mi bá ti ṣe díẹ̀ ń dẹ̀gbẹ́ lọ lálẹ́ ń rò ká jẹ lóko. ọ àdìjọ náà iná tí mo máa rí lórí òkè òótú yìí nǹkan kankan ni. nígbà tí mo wò dáadáa ló bá di wípé òkè ń taná dòní òkè táwọn yìí ń taná dòní. máa taná dòní. tààrí ń taná ń bẹ. tààrí ń taná síbẹ̀. ìwọ̀n ibẹ̀ ni. ìwọ̀n ibẹ̀ ni máa taná tó sì èdò ní taná. tó fi di àárọ̀ yìí. tó fi dàárọ̀ yìí tí a bá nírọ́ ni mú wọn débẹ̀. ibẹ̀ lèmi sì ń sùn ní oko. kí ló kọ̀ òkè. òótú ni. òótú nílùú Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni. ọ̀ngbọ́. òkè òótú ni. ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní kàkún ná ọdẹ. torí pé bàbá wa sọ fáwa nígbà tí àwa wà kéékèèké. wọ́n sọ fún wa pé àwọn làwọn ro gbogbo ẹsẹ̀ òkè ń. wípé gbogbo aṣọ táwọn máa wọ̀ táwọn máa fọ̀ táwọn ọ̀sà òkè ní máa ka. yọ ká aṣọ tí a bá fọ̀. táwọn bá ń wá kiri wípé mo ti mú ó. táwọn ládìẹ tó ṣe é pajẹ òun náà ní ọ̀pá jẹ ní tẹ̀sán bàbá wa sọ fún wa. bó ṣe mọ mi. ìrírí yín kan nù. ìrírí mi kan nù. níjọ́ kan mo wá lọ ọ̀gbẹ́ tá a bá lọ ọ̀nà àwú tá a bá dìlù Àjàgbá. Àjàgbá. a yà lọ́wọ́ òsì. tá a bá ti yà lọ́wọ́ òsì tá a bá ti rárá rìn díẹ̀ tá a kọjá igbó ilé abà. a kan yànà mi lọ́wọ́ ọ̀tún. ìyànà ń lo olórí. bẹ́ẹ̀ ni olórí. ọba bọ́ bẹ́ẹ̀ àbà wọ́n ń pa àbà ńlá bá àgọ́. ibẹ̀ lèmi máa gbé bí mo gbọ́kọ̀ lọ ibẹ̀ mo máa gbọ́kọ̀ sí bí mo gbé mọ́sínì lọ ibẹ̀ ní gbé mọ́sínì sí ń wàá dẹ oru ẹ̀gbẹ́ ńlọ odò mo wá dé ẹ̀gbẹ́ ńjọ́ kan mo kọ́kọ́ pé kùlù kan gbà mo pé kùlù èmi nìkan náà mo sì lọ mo wà ń bọ̀ mo ń tọdù ń bò òkè nígbà wọn ò dé òkè mo bá rí iná ọdẹ mo ní tí ẹ jẹ́ ń kí ọdẹ yìí lónìí. àbí. mo bá sọ̀fẹ́ sí ọ̀dá mi ló mo sọ̀fẹ́ sí ọ̀dá mo gbọ́ná mo bá sì jẹ́ pé ó yẹ kó lè dá iná padà mo bá sá ń tọ̀ lọ. tẹ́ rí ó kù bí ọ̀dọ̀ yín sí mi mo bá sí iná kámẹ́rì lórí pé kí n kí nígbà wọn wò ó tó yá ìṣe yánà ṣẹlẹ̀ tó ti lọ ẹ wá wẹni tí mò ń kí nígbà náà ni mo wá tó mọ̀ wípé yẹ kìí ṣe èèyàn mò ń kí ìwọ̀n ẹni àti ìwọ̀n ni mò ń kí ọba lọ́dà ìgbà pọ̀ mọ́ nígbà tó di pé mo wálé yẹn tí mo tó padà lọ mo tó rí náà rẹ̀ kó tó di wípé ibẹ̀ di pé ó ti di oko gidi
tí wọ́n ti dá lóko. wọ́n ti dá lóko. Kọ̀ wá taná mọ́. Kọ̀ wá taná mọ́. Ṣùgbọ́n tó tún ń taná o bí mo ti ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n wọn ò taná mọ́. Mo ń gbọ́ àwọn àrírí yín ọ̀hún lọ. Àwọn àrírí tí mo rí níwọ̀n wọn tí mo. Èmi ńkọ́. Òmí bí ká dẹ̀gbẹ́ tí níjọ́ tá a ti ẹ̀dẹ̀gbẹ́ lọ níjọ́ kan ejò jẹ́ nìkan jẹ́. Nígbà tí ejò ọjà jẹ kàkà tí ejò ọjà jẹ báyìí ló bá pè wá kí a máa bọ̀. Nígbà tá a débẹ̀ ó ti béjò ṣe jẹ tán ó tún pọ̀ káwọn. Ọ̀ká ni. Ọ̀ká ni. Nígbà tí ó pa bàbá ní nígbà tá a dọ́dọ̀ rẹ̀ a ní kí ló ṣẹlẹ̀ ó ní ká wulẹ̀ ẹsẹ̀ rẹ̀ sáà ń wọ́jẹ̀ ni. Ẹsẹ̀ rẹ̀ ní ń wọ́jẹ̀ yìí bàbá tó bá pò mí. Ọlọ́run àwọn bàbá wa sì ti fún wa ní nǹkan tá Ọlọ́run má jẹ́ tí gbogbo wa bá ń dẹ̀gbẹ́ lọ téjò bá jáyàn jẹ kò ní í ṣe nǹkan kan àjọ dẹ̀gbẹ́ nǹkan ni pé lọ́ọ̀ jókòó ká dẹ̀gbẹ́ àjọ dẹ̀gbẹ́ ni a bá ti fògùn sí níbo ní ṣe ní o ti ṣe àbájọ dẹ̀gbẹ́ àdẹ́tàn kò sì ṣe é wu mọ́ agbára láwọn bàbá wa. Lágbára o. Ẹ rí iṣẹ́ ọdẹ yìí àwọn akíkanjú ló lè ṣe o. Bẹ́ẹ̀ ni. Ìgbẹ́ wo látìgbà tẹ́ ẹ ti ń dẹ̀gbẹ́ ìgbẹ́ wo lẹ lọ tẹ́ ẹ lè gbàgbé láéláé bíi méjì tó yẹ pé ẹ lè gbàgbé. Ìgbẹ́ tá a lè gbàgbé tí n lè gbàgbé níjọ́ tí Fẹ́mi Johnson tó kọ́lé 10 stories sí Ìbàdàn àti Wọlé Ṣóyínká bàbá Wọlé Ṣóyínká àjọ dẹ̀gbẹ́ lọ wá bá wa lọ́yọ̀ àwa lọ dẹ̀gbẹ́. Níbo? A lọ sí Olómi Tútù. Gbọ́ Olómi Tútù. A lọ dẹ̀gbẹ́. tó nígbà tí àwọn ọdẹ tí wọ́n fi wá sọ ibẹ̀ tí wọ́n mú wa lọ wọ́n ń pé ẹ fi gbogbo àwọn tí wọ́n wá láti ilé ẹ fi wọ́n dé o ẹ fi wọ́n dé o mi náà ẹ̀wù tí mo sì wọ̀ kọ̀ ju ẹ̀wù aráalé wọn sá fi mí dé nígbà tá a wá rìn jìnnà níbi tí ó ti mú mi mo ní ẹgbọ́n náà abọ́dẹ ẹni hàn mo ní sáà màálù àbòròró tó ń bẹ́ ń bí ni ó ní kí ló dé mo lẹ́sẹ̀ màálù bòròró tí mo rí ó ní kìí ṣe màálù láti ilé lẹ́yìn tí wá mo ní bẹ́ẹ̀ ni ó ní kí ló jẹ́ ti dúró látòní mo ní kò sí nǹkan kan ó ní ẹ̀fọn ni ẹ̀fọn wọ́n ní hàn ẹ̀fọn wọ́n ní hàn ọlọ́dà tó bá jẹ́ pé níjọ́un mo sì rí i pé ìbọn tèmi gbé lọ́wọ́ ò lè pa á bá kàn gbàbọn lọ́dọ̀ bàbá Wọlé Ṣóyínká ni torí pé tá a bá ń dẹ̀gbẹ́ lọ èèyàn kan ni ó rùgbọ́n tẹ̀lé oríṣiríṣi wọn ó rùgbọ́n tó 3 àbí 4 tẹ̀lé àbá tá à ń dẹ̀gbẹ́ ń lọ mo ń sọ fún wọn mo ní ẹ̀yin èèyàn tá ẹ wá láti ilé níbi tá a wá yìí ẹni tí ọba tó tí ìbọn rẹ̀ ọba lè dá ẹ̀fọn pa kọ́mọ́ta o ọmọkùnrin kan lóun ọ̀tá ń tóun mo ní ọ̀fẹ́ séèyàn ló fò ní o lóun ọ̀tá wọn lọ́dà bàbá ta èmi mọ̀ pé ń délé àbá fọmọ abálọ̀dé nígbà tá a lọ gbádé òpó rẹ̀ nìmí lọ́ọ́ gbé dé ìsàlẹ̀ lára àràbà tí inú bí igun àràbà èmi ti dúró gbọ́ ìyá mọ̀ ń gbọ́ mọ́ kẹ́ẹ̀kẹ́ mo ní ṣé wọ́n kan àwọn ẹyẹ tù ní àbí àwọn àyà nígbà tí ó yà ní wọ́n bá ń hu pè mí kí n máa bọ̀ o kí ló dé wọ́n ní sá máa bọ̀ ọba súnmọ́ wọn gbà àwọn dọ́dọ̀ wọn wọ́n ní ọmọ tó bá bàbá wá ẹran ti ṣe ń jàǹbá o wọ́n ní hàn ẹran ṣe ń jàǹbá wọ́n ní hàn bó láwa ṣe wọ́n ní à ń gbé e lọ lé ni ọwọ́ ajẹ́ lọ́jọ́ ọ̀hún ní ọjọ́ àkọ́kọ́ tí gbogbo àwọn hospital gbogbo wọn daṣẹ́ lẹ̀ wọ́n bá gbé ẹni hùn àwọn ọtí èkó ń gbẹ wọ́n sá gbé ẹni hùn wọ́n gbé sínú ọkọ̀
nígbà tí ń ṣe pọ́n torí wípé níbi ìbàdí tá a ti jókòó lẹ́gbẹ̀ẹ́ kìíní ẹ̀gbẹ́ kejì ọgbà kúkú bá mọ́ wọ̀nyí. Ẹ̀fọn tí wo bọ́ ni. Ẹ̀fọn tí wo bọ̀ àbáta pọ̀ nígbà tí ó wá rí báńtá wọn tá rù wálé nígbà tí wọ́n gbé sínú ọkọ̀ tẹ́jẹ̀ pọ̀ bàbá yẹn sì máa ń gbé omi búlọ́ọ̀kù wálé sígbẹ̀ àbá kó búlọ́ọ̀kù dà sí orí síìtì ọkọ̀ ọba jókòó lè lẹ̀jẹ̀ bá dá títí ọjọ́ ni ọjọ́ tí ń lè gbàgbé láéláé. Ṣé ẹni yẹn ò kú? Kò kú o. Wọ́n tọ́jú ẹ̀. Ṣùgbọ́n wọ́n gbé dé Ìbàdàn látọ̀yọ́ yìí ni wọ́n ti ń gbé ya hospital títí kí wọ́n tó gbé dé Òkè Àdó ńbàdàn ibẹ̀ wọ́n gbé tọ́jú rẹ̀. Àdúpẹ́. Ó sì yè. Ara ìrírí tẹ́ lè gbàgbé nù. Lè gbàgbé. Ìmí tẹ́ ẹ̀ tún lè gbàgbé nǹkan. Torí yóò tó méjì mẹ́ta. Ìrírí tí mi ò lè gbàgbé ó ṣe díẹ̀. Ó ṣe díẹ̀. Mo tún wo ọjọ́ tí àwọn bòròró lọ dá wa lọ́nà nígbẹ̀. Wọ́n sì lè dá yín lọ́nà. Nígbà wọ́n dá wa lọ́nà. Tí wọ́n ló dé. Wọ́n lè kan lọ́tọ̀ wọn ní a bá fọn mọ́ wa lọ́wọ́ wọ́n láwọn ọ̀pá wa. Kí lẹ ṣe? Nígbà ó jẹ́ pé bòròró àtọdẹ wọn ì fẹ́ràn ara wọn. Bá ní ọ̀dà ìtọ́sẹ̀lẹ̀ ni wípé bó ṣe rí ẹ̀jẹ̀ á bínú sí wọn. Wọ́n ní ẹnìkan ní a má bínú ká fi wọ́n lẹ̀ jẹ́ wọn mú wọn lọ. Àwọn ọmọ ìlọ ọjọ́ náà lọ́jọ́ lẹ́ẹ̀kejì tí ń lè gbàgbé. Látìgbà tẹ́ ẹ ti ń dẹ̀gbẹ́. Látìgbà mo ti ń dẹ̀gbẹ́. Ìjọ́ wo nínú yẹn dùn jù? Ìjọ́ tí inú mi dùn jù lọ́jọ́ tí mo bí máa kọ́ bí. Ẹbí máa kọ́ bí. Ọmọ tí mo bí. Ṣé ẹ rí ìdádúró tẹ́lẹ̀ ni? Nígbà tí mo níyàwó mo sì fẹ́ bí lẹ́yìn ọdún 6 ló tó lóyún ṣùgbọ́n ìjọ́ mo tó bímọ inú mi dùn púpọ̀. Inú yẹn dùn pọ̀. Inú mi dùn. Inú mi dùn. Inú mi dùn. Kí ni àwọn tó múná yẹn dùn àṣà tí ẹ ti dúpẹ́? Pé èmi náà láyé àti ń bímọ. Àṣé ń bímọ. Bẹ́ẹ̀ ni. Ẹ máa lọ sí ojú ọmọ wò níṣẹ́jú kọ̀ọ̀kan. Mo máa lọ sí wò wípé ṣé bọ́mọ yìí ṣe kéré mọ yìí bẹ́ẹ̀ náà ni ó sì ṣètò àwa yìí náà tá a fi sọ̀rọ̀ yìí wọ Ọlọ́run bóò ló ṣe ṣe. Ọlọ́run sáà ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́mọ bá ń dìfẹ́ lọ. Lọ́mọ bá ń dàgbà o. Lọ́mọ bá ń dàgbà títí. Ṣéjọ́ ẹyọ kan tínú yín dùn jù ọ máa pọ̀. Ọ̀pọ̀ lọ. Ọjọ́ wo tó mélòó ní níran ń bẹ̀ mọ́. Ọjọ́ ti pẹ́. Ọjọ́ wo tó ní. Torí wípé ní ìsìn tá a bá ní àwò. Àwọn ọmọ nsá ti dàgbà. Àwọn ọmọ tó ti lé ní 50 years. Àwọn ọmọ kéèyàn dúpẹ́ ní bàbá ká dúpẹ́ gidi. Ọjọ́ tẹ́ ẹ fojú kọ ọmọ yín ńkọ́. Inú mi dùn o. Inú mi dùn. Ẹ sì lọ́jọ́ kan ní tẹ́lẹ̀. Inú mi dùn torí wípé tí bàbá ti wáyé jáde láyé kò fojú kọ ọmọ rẹ̀. Ìyẹn jáde láyé. Ẹ̀yin wá fojú kọ ọmọ mi. Inú mi dùn. Inú mi dùn gidi. Tí n lè gbàgbé. Ẹ lè gbàgbé láéláé. N lè gbàgbé. Nǹkan yìí dùn kó dùn kó má rò hàn. Bẹ́ẹ̀ni. Ẹjọ́ wo nínú yín bàjẹ́ jù? Ǹjẹ́ kí inú mi bàjẹ́? Ìjọ́ inú bàjẹ́ pọ̀. Kí làwọn tó ṣẹlẹ̀ láwọn inú bàjẹ́ wọn lọ́rọ̀ ọdẹ? Ìjọ́ tí inú mi bàjẹ́ jù. Lọ́jọ́ tí mo lọ ọ̀gbẹ́. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ rí nígbà mo dégbẹ̀ mo bá ń dẹ̀gbẹ́ lọ. Mo ń dẹ̀gbẹ́ lọ iná mi fẹ́ kú. Mo tún ṣe. Àṣì omi tí mo fi ń tan tí mo máa rọ sí kámbẹ́ẹ̀dì. Bẹ́ẹ̀ni. Àṣì omi tí mo sọ ọ́nù rẹ̀ ti tú. Ìsáná tí ń fi sáná ó ti tutù. Ìwọ Ọlọ́run ru kínní. Ìwọ Ọlọ́run ru kínní. Ń bá lọ́dà kò sí ṣíṣe ọ̀ láìsí. Ń sùn ni. Mo bá rọ́lẹ̀ mo bá sùn. Kí là kù? Nígbà mo wá sùn
ti kí n máa lọlé mo ní nígbà àkùkọ bá ń kọ ẹ máa lọ ní mọ̀nálé wọn mi wálé lọ́jọ́ inú mi bàjẹ́ jù. ọjọ́ wo ló jẹ́ gbàkejì ẹ̀? Ìjọ tó jẹ́ gbàkejì gbàkejì mi ìjọ bí kéèyàn lọ ọ̀gbẹ́ kéèyàn máa kọ́ sọnù. tẹ́ ẹ sọnù rí ni? Mo sọnù rí. ọjọ́ mélòó? Kò pẹ́ púpọ̀. ó tó ọjọ́ mélòó? Ọjọ́ kejì náà mo ti mọ̀nà. ọjọ́ kejì mo sọnù. tẹ́bi tẹ́ ẹ lọ dẹ̀gbẹ́ ẹ̀ mọ́ bẹ̀ rí ni? Débẹ̀ rí. wọ́n mú yín lọ ni? Àwọn tí a mú wa lọ gan wọ́n ti lọ. bó lè ṣe wá sọnù? tẹ́bi igbó ni wọ́n fi hàn ọdẹ wọ́n ìfọ̀nà ọdẹ. ṣe rí bí a ṣe fi gbọ́ hàn wá ńgbà tí ń dẹgbóhùn rí ló jẹ́ ìsọnù. Mo sì ti wá lẹ́mìí wípé kò sí bí ṣe rìn tí ìfiní mọ̀nà. tẹ́ wá mọ̀nà? Kí n tó mọ̀nà pẹ́ díẹ̀. aago mélòó lẹ sọnù? Wọ́n sọnù bí aago 9 alẹ́. aago mélòó lẹ wá padà dé rí ọ̀nà? Mo mọ̀nà ní kílí bí aago 5 ìdájí. aago 5 ìdájí? ni mo tó mọ̀nà. ẹ pẹ́ ló kọnù ẹ pẹ́ sọnù pípẹ́ lọ́dẹ pẹ́. ọjọ́ ọdẹ inú ọdẹ inú mọ̀mọ́ lọ́jọ́. ọdẹ inú afẹ́kẹ́ fún àwọn ọdẹ nímọ̀ràn. ṣe rí ìmọ̀ràn tí mo fẹ́ fáwọn ọdẹ kò pọ̀ púpọ̀ ó sì pọ̀. tó ti yé yín. ó yé mi. níjọ́ kan tí mo dẹ̀gbẹ́ lọ látago 8 alẹ́. ok. mo wá dago 4 ìdájí tí mo ń bọ̀. ìpẹran. ẹ̀rẹ̀ràn pa. ìrẹ̀ràn pa. bí mo ṣe ń bọ̀ nu ẹ̀tú bá họ fún mi. gbúrúrú. tẹ́rí híhọ tó họ báyìí aré tí ń sá lọ ọkàn lọ kó tàkúté ni. mo ní yín sì pàwọ̀ ẹran yìí. bí mo ṣe ń taná sí ní ń họ lọ bí mo ṣe ń taná sí ní ń họ lọ mo bá lọ rẹ bùrù ẹ. nígbà tí ń rẹ bùrù ẹ tó di mo débẹ̀ mo bá sàládà mo pa mo wá gbé lọ àti tàkúté àtẹran mo wá lọ gbé kọgi lójú kòtò tàkúté. mo wá ní wọ Ọlọ́run má ti jẹran yìí ó bàjẹ́ kí ọkùnrin yẹn wá wò ó fi débẹ̀ o. ní ìbá fọmọ bá kó mẹ. nígbà tó di bí ijọ́ kẹjọ àwọn ìyàwó mi ń sọ wọn pé bàbá àwọn ibìkan ní máa lọ sùn kọ édègbẹ máa ní wọn lè lọ sùn ọdún. mo ní kinní kan ni ẹ mọ̀ ẹ jẹ́ nǹkan yín lédè kan ìwà kan lónìí wọn ní kinní mo ní téèyàn bá ti lóun lọ ọdẹgbẹ tó bá ti dé nídàjí ẹwẹsẹ ṣòkòtò rẹ̀ méjèèjì mo ní bàbá jẹ dẹgbẹ ẹ mọ bí bàbá sì dẹgbẹ ẹ mọ. àtẹ̀bí yóò ti bá aṣọ ọdẹ lẹ̀. aṣọ ọdẹ gangan ni mo ní wọn wò. aṣọ ọdẹ gan tutù. yóò tutù dára. bẹ́ẹ̀ wà ní oko wákàtí 5. tó bá jẹ́ pé ìgbà míì ń bẹ ta sọ. èèyàn máa ń làágùn lóru. bẹ́ẹ̀ ni ọjẹ mo wá tún ọwọ́ àdìbí ẹ̀yìn ọ̀sẹ̀ 2 mo wá tún ní mọ̀ ń lọ ọ̀gbẹ́ wọ́n ní ìgbẹ́tẹ̀ ń dẹ́tẹ̀ yìí pẹ́ràn ọ̀rọ̀dà ẹ̀jẹ̀ ń sá lọ wò nígbà àwọn òde gbẹ bàbá bí mo kọ́kọ́ gbé mọ́sínì sí mo ní ẹgbẹ́ kejì tí ń dẹ yìí yé ń dẹ́wò bí mo ṣe dẹ́ kò rí bí mo máa dẹ bàbá padà bí mo ṣe bá gàlà lára mọ́sínì mi nu. bí gàlà wà ra mọ́sínì. Ọlọ́run yín fi ooru rẹ̀ gba. kíní yẹn ó ń gbóná díẹ̀. ní gàlà ni mo sá dọ̀gbọ́n mo yọ ó kò lára mọ́sínì bó ṣe kò lára mọ́sínì mo tá mọ́ ọ̀pá bí mo ṣe wá ń lọ jọ̀hún. àbọ̀ bẹ́ẹ̀ gbọ́ mọ́sínì ni. ògùn mọ́sínì ooru ara mọ́sínì ìlọ́fẹ́ gbà ó sì kú náà ni mo bá ń dẹ̀gbẹ́ lọ mo rí ẹtù kìíní mo pa mo rí ẹtù kejì mo pa mo tún ń lọ mo pa ẹtù kẹta ẹtù 5 mo pa lálẹ́ ẹjọ́. lálẹ́ ẹjọ́ náà. mo pa gàlà 2 màlúkò 2 àkà 2. ẹni tí ọba wa sọ pé àkà 2. pé ẹ̀sọ́ dẹ lọ. wọ́n wá ń sọ fún wọn nígbà mo délé
ìkẹtò tí mo dẹ̀gbẹ́ lónìí àbí ń dẹ̀gbẹ́ wọ́n ní mo dẹ̀gbẹ́ wọ́n ní Ògún lọ́kẹ́ mi tó sì jógun ọ̀kẹ́ mi ní wípé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. ìṣèlú nígbà mo bá tí mo dẹ̀gbẹ́ lọ títí ẹ tú họ fún mi tẹ́ tú lọ́ọ̀ kó tàkúté mo sì lé títí mo sì wá mo pa á mo sì lọ́ọ́ gbé kọ́gi mo ní igi tí mo gbé kọ́hún tí ìyí ẹran gbé ló jẹ́ kí Ògún ọ̀kẹ́ mi bó ṣe kẹ́ mi yìí. Mo ní mi ò ṣèrú torí pé ọdẹ èé jalè ẹran ọdẹ ní kẹran kọdẹ ọpa ẹran tí èsè ti yín. gbogbo ọdẹ tí bá ti ń dánrù rẹ̀ wò Ògún tó gbọ́ bàbá bínú sí wọ́n wà tì. mo fẹ́ kẹ́ ẹ kọ́ wa ní àjò tí àwọn tó ń wò yìí tí wọ́n ń gbọ́ yìí tí wọ́n lè fi ṣe fàjẹ́. irú àjò wo lẹ fẹ́ kí n kọ́ yín. Ètí ẹ mọ̀ pé ó ṣiṣẹ́ gan-an tẹ́yìn gangan mọ̀ pé tí ẹ ṣe pé ẹ lórí tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ mọ̀ pé oògùn ni. Ṣé ẹ rí oògùn ọdẹ ó ṣoògùn ó yàtọ̀ fún oògùn pé àwa làáfà lóògùn tiẹ̀ ọdẹ ní tiẹ̀. Oògùn ọdẹ la fẹ́ kẹ́ ẹ kọ́ wa. Ṣé ẹ rí oògùn ọdẹ irú oògùn wo lẹ fẹ́ kí n kọ́ yín. Oògùn tí a máa fi wo àìsàn. Ọ̀rọ̀ àìsàn pọ̀ ń ta ní ìsìn. Àìsàn pọ̀ àwa náà là ń fa àìsàn. Àwọn bàbá wa láyé ijọ́hun nígbà bàbá ti wá ń bẹ láyé gbogbo ara lé ayé àbá wa kòkò kọ̀ọ̀kan ga tó bá wọ̀nyí kòkò àgbo ni. Jọ́kàrún là máa mú oríṣiríṣi là máa lọ́ọ́ mu. Ta lẹ rí tó lè ṣe bẹ́ẹ̀ ní ìsìn mọ́. Ìgbà tá a bá sì fi bù báyìí ògédé ìdè ni. Ẹ wàá mú ìdè. Bá a bá ti fi igbá jù báyìí á bu àgbo wọn láàmú. Olúmídé ló lè mú yún pẹ̀lú yìí. Ara rẹ̀ náà ni ilẹ̀ yín olóòtú gangan lẹ̀ lè mú. Ẹni dín. Àgbo dín wá ni màá mú. Ẹ̀kọ́ wa lè tí ò ní dẹnu. Ẹ rí tójú bá ń lọ́yàn tójú ń súyàn tójú èèyàn máa sú. Ṣé bí ó yìí. Bí ó yìí à ń pe ewé kan lé ewé àìlú náà sorry. Ewé kíni. Ẹmílẹ̀. Ewé ẹmílẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ. Akọ ẹ̀dá tẹ́ ẹ bá pa lóko. Ṣé tòòjọ́ àbí. Tòòjọ́ ẹ jáwé ẹmílẹ̀. Akọ ẹ̀dá. Ẹ wàá jò pẹ̀lú odidi atare kan. Ẹmílẹ̀. Akọ ẹ̀dá. Bẹ́ẹ̀ni. Àtòdìdí atare kan la fẹ́ jó. Bẹ́ẹ̀ni lẹ́jọ̀ pọ̀ kò sí irú òrì ọ̀hún. Ṣé wọ́n sì máa lò. Ní wọ́n bá ti bù sọ́wọ́ báyìí tí wọ́n bá dẹ̀ ẹnu wọn fomi sí. Wọ́n fomi sàn. Bẹ́ẹ̀ni orí wọn yóò lọlẹ̀ ní rẹ̀sì. Oògùn bàbá mi nù. Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. Èmi ni Kẹ́hìndé Awótọ́nà. Ní. Ọmọ ilé Akínú. Nílùú. Nílùú Ọ̀yọ́. Ṣé ẹ máa lo fóònù. Mo ń lo fóònù. Ẹ sọ nọ́mbà yín. 080 62 11 71 2 méjì. Ẹ tún sọ. 080 62 11 71 2 méjì. Onírẹ̀yìn o. Àmín. Á dẹ̀ máa rí yín bá. Àmín.